lè lé wa kúrò lórí ilẹ̀ bàbá wa ní sá fún yín o ẹ mọ̀ fọkàn sí pàṣà o ojú wa ti là débi pé àfitẹ́ bá pa wá pé a wà tẹ̀ ọjọ́ ilé bá wà àkútì bàbá àní bàbá kan bàbá àrà tó mọ iyì ọmọ kò fi wá ṣeré bàbá àrà tó mọ iyì ọmọ àní bàbá kan ọgọ́wọ́ kílẹ̀ ní gbẹ́ngbẹ́ lókè òkè gbẹ́ngbẹ́ bàbá àrà tó mọ iyì ọmọ Ìgbòho sà bàbá àrà tó mọ iyì ọmọ àní bàbá kan o bàbá àrà tó mọ iyì ọmọ kẹ́ fi wá ṣeré bàbá àrà tó mọ iyì ọmọ. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá nílé kó lẹ́yìn odi pátápátá Ọlọ́run ní jẹ́ ká parẹ́ o gbogbo ọmọ Yorùbá nílé lóko àti bàbá wa Délé Mohammed bàbá wa Fẹ́mi Fani-Káyọ̀dé bàbá wa Fáyọ̀ṣe gbogbo àwọn bàbá wa wọ̀nyí bàbá wa Aláwọ̀ Kálá bàbá wa Wọlé Ṣóyínká bàbá wa Ọbásanjọ́ gbogbo àwọn bàbá wa ikú bàbá Yèyé Aláṣẹ bàbá wa Ọ̀nìrìṣà ajé Olúbàdàn bàbá wa Olúbàdàn fún Ìbàdàn ọba Sálíù bàbá wa Síkírù Àwùjalẹ̀ àti bàbá Kẹ́yìn tó dúró fún yóò bàbá wa kí Olúgẹ́ ti sọ̀rọ̀ sókè. àwọn tí wọ́n pa adúpẹ́ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn náà ti sọ̀rọ̀ sókè. lóògùn ọ̀fẹ́ ẹ̀wọ̀n ẹ̀ sáfàràbalẹ̀ ẹ̀ gbọ́ ẹ̀ jọ. ọ̀rọ̀ tó tẹ̀lé ọmọ ẹ̀yọ̀ bá bẹ́ẹ̀ lọ́tọ́ mi lè bá bẹ́ẹ̀ rìkọ́dì náà ẹ bẹ́ẹ̀ ríra inú kí ni ẹ ti bẹ́ẹ̀ rìkọ́dì. ẹjọ́ mo fọlọ́ bẹ̀yìn ìfẹ́ kẹjẹ ká rí àwọn olórí wa kankan fún ilẹ̀ Yorùbá torí pé ẹ̀yin ò mọ̀ ní mo fọlọ́ búra fún yín mo filẹ̀ Yorùbá búra gbogbo wọn náà kò dùn mọ́ wọn àwọn náà ti wá já wọn ti ń sọ̀rọ̀ sókè àwọn náà ọ̀dẹ̀ ní gbà ẹ wo gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá tó ti sáré fòun lẹ̀ pé Buhari tó bá dán wò ogun ti dé báyìí ẹ bá lọ gbogbo orí rédíò gbogbo ọmọ Yorùbá ń pẹ́ tẹ́ ẹ bá mú Ìgbòho yóò dùn ṣé ẹ wo orú bàbá Délé Mohammed ẹ wo bàbá wa Fani-Káyọ̀dé bó ṣe ń fòun lẹ̀ bàbá wọlé ẹ wo Fani-Káyọ̀dé ṣe ń fi òun lẹ̀ kí ẹ dọ̀ sí pé ń ṣeré ohun tí ń sọ ẹ̀yin gbéra láti South Africa ẹ dé brother mi gbé láti London ẹ wọ àwọn yẹn ti dé torí pé ìyàlẹ́ fi ń jẹ wá ẹ ń pa wá ẹ ń jí wa gbé ẹ ń kidnap wa ẹ ń ṣe yamayama lórí ilẹ̀ bàbá wa ẹ ń rẹ̀ pa wá àti wa ẹ ń ṣe wá bó ṣe wà á lè lóko á lè lódò. àwí fún wọn tó o mọ̀ ń bọ̀ kí n sọ̀rọ̀ orin mọ̀ ń bọ̀ kí n sọ̀rọ̀ orin. iná ni abáfi kí wọn fún wọn ní. bó ṣe wà ń sìn kálukú gbàlú ẹ lọ. bó ṣe wà ń sìn enough is enough so ẹ má jẹ́ ká rẹ̀ àwọn bàbá gbogbo àwọn bàbá wa ń sìn ẹ wo bàbá Aláàfin ṣe ó tún ti sọ̀rọ̀ mí lẹ́nu ó tún ti kọ lẹ́tà mí lẹ́nu ó tún ti sign ẹ̀ Ọ̀ọ̀ni ń bínú lórí ìtẹ́ bàbá rẹ̀ pé àwọn ọmọ ìtẹ́ ń pariwo Oòduà òun gan lòun jókòó lórí ìtẹ́ Oòduà bẹ́ẹ̀ ni mo fi ajé àwọn ọmọ òun èyí tó ń dákẹ́ yẹn ti tó mo fọlọ́ ń búra Ọ̀ọ̀ni sọ bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́run adúpẹ́ bàbá Ọ̀ọ̀ni sọ bẹ́ẹ̀ confam pé ó ti tó báyẹn kì í ṣe pọ́ sọ lásán ó sọ ó tún wá gbé fóònù tó pe Buhari pé ìyá tá fi ń jẹ ọmọ mi ẹ̀ ń pa wọ́n ẹ̀ ń jí wọn gbé lórí ilẹ̀ bàbá ó ti tó báyẹn kí làwọn ni mo dúpẹ́ fọlọ́run fún adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kádúpẹ́ ẹ wá wòye àwọn àlùfáà especially àfa àlọ́rin yẹn bí mo kọ́ àfa yẹn ọdẹ dùn mí àfa yẹn wé lọ́wọ́ ní báyìí. ó fẹsẹ̀ yìí lọ sí tó fi wọlé yàrá.